in the struggle. Sunday Igboho kàwé bí Sunday Igboho bá kàwé ó lọ́gbọ́n jù yín lọ. And I bet it to you, Ireko is for Yoruba race, belong to all of us. Ṣé ẹ rí pé ayé ìjìnlẹ̀ ti bàjẹ́ kọjá rìpíà? Ayé ìjìnlẹ̀ ti bàjẹ́ kọjá rìpíà. We must give Tinubu opportunity to use this time, 8 years too, to empower the Yoruba race. Ọmọ Adéyẹmọ jáde níta yìí náà wá ń tukutu. Ẹ̀yin ò ń yẹ̀yẹ́. Family onígi òró. Ẹ̀yin oníyẹ̀yẹ́ alẹ́ àmọ̀dá, alẹ́ Gani. Gbogbo ọmọ Yorùbá láńlá wọn ò fẹ́ Gani pé Gani has disappointed. Sunday Igboho rí ara ẹ̀ gẹ́gẹ́ bíi pé òun jẹ́ nǹkan kan. Àwa là ń rí pé ọmọkùnrin yìí ó jẹ́ nǹkan. Ẹ̀yin ikọ̀ àti ìríjú tẹ wà nílé Sunday Igboho tí bàbá gẹ́gẹ́ ojú bá kan géètì tẹ bá ṣí fún ẹ̀dálẹ̀ Yorùbá. A lọ bẹ̀ pé kíní ká iṣẹ́ àmọ́ bàbá gẹ́gẹ́ ojú wọn ní tábà tó dárúkọ yà wọ́n máa nà wá sáré ni. Wọ́n á bá bàbá ṣe mẹ́tẹ̀ lọ́wọ́ ọ̀sán tó bá dọwọ́ alẹ́ ọjọ́ kejì wọ́n á padà lọ sọ́dọ̀ Gani wọ́n á lọ tú àṣírí yẹn fún Gani. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Bàbá Èkìtì sọ wípé àwọn kì í ṣe blogger bí kò ṣe wípé àwọn ń gbìyànjú láti jẹ́ kí ìran Yorùbá kó wà ní ìṣọ̀kan àti pẹ̀lú pé kí àwọn agbésùnmọ̀mí má gbèrú wá látẹ̀yìn àti pẹ̀lú pé ẹni tá à ń pè ní Sunday Igboho yìí ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ẹlòmíì. Bẹ́ẹ̀ bá gbàgbé láìpẹ́ yìí òun náà ni rúkèrúdò kan wáyé ìyẹn láàrin Ìbà Gani Adams àti Sunday Igboho. Àwọn gangan sì kọ́ bí kò ṣe àwọn tó ń bẹ lẹ́yìn wọn. Láìpẹ́ yìí òun náà ni Ọọ̀ni tilé Ifẹ̀ fún ẹgbẹ́ ẹ̀rú ẹkùn ìyẹn ní 100 million naira tí wọ́n sì fi ìlọ́ọ̀sì kan ìyẹn mọ́tò tó ga tá a lè fi wọgbó wọ́n sì fi kan tẹ́ wọn nídìí. Nínú ẹ̀ náà ni àwọn ọmọ Ìbà Gani Adams jáde láìpẹ́ yìí ibi tí wọ́n ti sọ pé Sunday Igboho lọ tọrọ owó ni tí wọ́n ń fìdí ẹ̀ múlẹ̀ wípé owó ni Sunday Igboho ń lọ tọrọ àti pẹ̀lú pé wọ́n ń lọ tọrọ mọ́tò. Níbẹ̀ òun náà ni bàbá Èkìtì jáde sí nígbà náà tí wọ́n ń sọ wípé tí Sunday Igboho bá lọ tọrọ ẹ̀ ọmọ ọkọ ni Sunday Igboho wípé ẹ̀yin ọmọ OPC bẹ́ẹ̀ náà bá jọmọ ọkọ ẹ lọ sọ́dọ̀ bàbá Ọọ̀ni tilé Ifẹ̀ òun náà ó fún yín kó sígbà tí èèyàn dọ́dọ̀ ní tó nítọ̀hún ò ráàánú gbà lójú ẹni tí Olódùmarè yàn ó jẹ́ olórí gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Oòduà lápapọ̀. Níbẹ̀ ó ní bàbá Èkìtì sísà àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n sáwọ́ bàbá Èkìtì jáde ṣe ètò míì nínú èyí tí wọ́n ti ń sọ wípé àwọn tí wọ́n gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá ó náà làwọn máa fojú wọn hàn. Gbogbo ẹni tó wá ń rí bàbá jẹ́ gẹ́gẹ́ bíi blogger wọn làwọn ń ṣe blogger o ṣùgbọ́n sáwọ́ ohun táwọn wà fún náà ni láti jẹ́ kí àwọn tí wọ́n pera wọn lọ́mọ Yorùbá tó sì jẹ́ ṣe pé wọ́n ti gbàbọ̀dè mọ́ wa àfi káwọn tú àṣírí wọn nítorí pé bàbá ń kó èkó àti àlùkámà jọ ta ni wọ́n máa dàgbà pọ̀ wọ́n ní tó bá yá fáìmọ́ kí èkó má fún àlùkámà náà pa wọ́n ní ṣùgbọ́n ṣá o bó bá ṣe ń yọjú àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá orí làwọn máa yọjú wọn sí gbàgbà. Níbẹ̀ ni wọ́n ti dárúkọ àwọn kan tẹ́ ẹ máa gbọ́ nínú àwọn èyí tí à ń fojú sùn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n lè ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Tó báyìí bàbá Èkìtì ti tú àṣírí wọn wípé ẹni agbójú okùn lé ọ̀jẹ̀ ni agba ni wọ́n nítorí wípé wọ́n ń gbàbọ̀dẹ̀ fúnran Yorùbá àti pẹ̀lú pé ohun tó máa Adéyẹmọ ń ṣe ń wù wọ́n. Àwọn ò mọ̀ pé orí ló ti ṣẹ́gi ẹni tá à ń pè ní olórí ìyẹn fún Ìgbòho ẹni ọba mi òkè bá sì ti dá gẹ́gẹ́ bí olórí ó ń tọ̀hún bí ìdánrí lójú ẹni ni o ṣùgbọ́n àwọn sá o àwọn náà fẹ́ dẹni tí gbogbo èèyàn mọ̀ ẹni tí wọ́n lè máa fún lówó tí wọ́n lọ dá ẹgbẹ́ tiwọn sílẹ̀. Bàbá Èkìtì ti wá sọ pé ta ló mọ̀ wọ́n ta ló mọ̀ Dáúdà àwọn ńlọrin ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí bàbá Èkìtì sọ màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ kíní ọ̀hún orúkọ àwọn èèyàn tí wọ́n dá tí wọ́n pè ní àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá wọ́n dárúkọ Ìbà Gani Adams àwọn kan náà ti wá wà tí wọ́n tó dárúkọ mọ́ wọn tán ní bẹ́ẹ̀ bá rí wọn fura sí wọn ni wọ́n fi fọ́nrán ọ̀hún hàn wá tẹ́ ti gbé bàbá Èkìtì ìrànà kíní ọ̀hún tó sì sọ àṣírí wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni bó ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá tẹ́yìn ń gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀yìn ní bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ́rẹ̀ káà náà ó sì bá yín dọ́rẹ̀ ẹ wá mọ́ gbàgbé o láti àgọ́ pélébé kan ti bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọ̀màrán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀ báwo kìnnìkìnnì ọ̀hún sì jẹ́ ọ̀rọ̀ rẹ o ẹ̀yin ẹ sáà tẹ subscribe button síbẹ̀ ẹ̀tàgò tí ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀. Ọ̀tá Yorùbá ò ní nísinmi láṣẹ Olódùmarè ọ̀tá Sunday Igboho ò ní nísinmi gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbógun ti Sunday Igboho wọn ò ní nísinmi gbogbo ẹnikẹ́ni tó bá ti ní bọ́mọ Adéyẹmọ ṣe ń tó inú ń bí wọn inú yẹn ló máa bí wọn pa torí inú rírun ní pẹ̀tù ẹ ṣáà máa bá mi ṣe àmì àṣẹ Èdùmàrè ọ̀fọ̀kọ́ ọ̀rọ̀ Yorùbá ni who am I who be me láti máa pọ̀fọ̀ ṣùgbọ́n tí n bá ti ń sọ ẹ máa ń gbà á gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ilẹ̀ yóò ní nísinmi wọn ò ní nísinmi tọmọtọmọ bẹ́ẹ̀ ni wọn ò ní nísinmi
ẹ̀ẹ́dẹ̀ ní Sunday Igboho àṣé kò dénú yín. Sunday Igboho kọ́ lẹ̀ ń ṣe, ara yín lẹ̀ ń ṣe, torí Sunday Igboho ti gòkè odò káfárá ó tó dá. Àwa tó kù ní ká múra, ká má jẹ́ káwọn bàbá yìí ó balẹ̀ Yorùbá jẹ́. Àwa tó kù ní ká múra. Mo sọ fún yín, mo ní àwọn kan ń kọ ìwé bàbá Adéṣọ̀kan tó bá kọ́ tán wọn láwọn máa sẹ́ndì ẹ̀ sí mi, ṣùgbọ́n eléyìí tó ti sọ fún mi bẹ́ẹ̀ ni pé the Adéṣọ̀kan was one of those people tó sharp ẹ̀yìn Gani tó fi gé bàbá Dr. Frederick Fashion tó fi gé jẹ. Nígbà tí ìrìn ẹni pé ó ń gé jẹ tọ́tọ̀ ṣe alátìlẹ́yìn fún tán, ó dojú ìjà kọ wọ́n. Ìrù ẹkùn lọ̀tá àwọn tó ń bí wọn nù o, wọn à dẹ̀ tí ì rí nǹkan kan. Ìrù ẹkùn ni wọn ò fẹ́ gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀rìn káàkiri from Ekiti tó Ondo tó Kogi tó Kwara. Àwọn ọwọ́ onírètí ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho ní ká máa fọpẹ́ fún Olódùmarè. From Kwara back to Ọ̀ṣun to Ògùn, Ọ̀yọ́. Ọmọ Yorùbá ti lè rìn díẹ̀díẹ̀, ó ti yàtọ̀ torí pé àwọn ará bíbá ń gbóòórùn Sunday Igboho nígboro. Nítorí yẹ kájọ fọwọ́ papọ̀, kájọ tọ̀ síbì kan. Ayé àtijọ́ wọn ní ọmọdé ló ń ṣe wọ́n. Ẹ gbọ́ àwọn tòde òní, àgbà ní kálóso ló ń ṣe wọ́n ni. Ọ̀tẹ̀ ni ọlọ̀tẹ̀ ni wọ́n ní. Bẹ́ẹ̀ Sunday Igboho ló máa borí gbogbo yín. Ilẹ̀ Yorùbá ló máa borí gbogbo yín. Gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró nídò pé iṣẹ́ tó lódùmarè náà Sunday Igboho òun ò ní jẹ́ orí jẹ́. Ahéré ló máa rẹ́yìn olóko. Sunday Igboho ló máa rẹ́yìn yín láṣẹ Olódùmarè. Ẹ tí pọ̀ tó ẹ lọ pọ̀ sí wá. Ṣé ẹ gbọ́ mi? Bí ẹ ti ń bínú ọmọ Adéyẹmọ, bẹ́ẹ̀ lọ́ba mi òkè ń gbéga sí. Bí ẹ ti ń bínú ọmọ Adéyẹmọ, bẹ́ẹ̀ lọ́ba mi òkè ń gbéga sí. Èmi a máa sọ fún yín pé Sunday Igboho rí ara ẹ̀ gẹ́gẹ́ bíi pé òun jẹ́ nǹkan kan. Àwa là ń rí pé ọmọkùnrin yìí ó jẹ́ nǹkan. Yorùbá, mo ti sọ nínú ọ̀rọ̀ mi, mo ní ẹjẹ́ á máa kíyèsára. Bí orin àwọn bàbá wa ní, òwe àwọn bàbá wa Táyé Fẹ́lẹ́ sọdórin pé àròjinlẹ̀ òun ló máa ń mú kí ènìyàn ó kíyèsára. Àwọn bàbá wa ní pánsá ò fúnra, pánsá já síná. Àjà ò bá fúnra, àjà jìn. Onílé tí ò bá fúnra olè ní oko. Mo ní ẹ̀yin ọmọ àgbààgbà Yorùbá, ojúlówó ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire. A ní kì í ṣe gbogbo ohun tójú bá rí lẹ́nu ń sọ. Ó wà lára ohun tó ń dógun jà ìran Yorùbá. Kì í ṣe gbogbo ohun tójú bá rí lẹ́nu ń sọ. Ó wà lára wa. It is better we say it out. Ká dé àwọn lọ̀tẹ̀, àwọn ọ̀dàlẹ̀, ọ̀dájú, olè ilẹ̀ Yorùbá. A lọ síbi kan lánàá, ìyìn Ekiti. Ìyá wa kan ṣọjọ́ òbí, ìyá mi olórí Èkó. Ẹ wá wo iyì ọmọ Adéyẹmọ ń gbà ń bẹ̀ láì sọ ọmọ Adéyẹmọ ń bẹ̀. Ẹ wá wo àpọ́nlé àwọn àlejò tó wá outside Ekiti pé wọ́n kàn rí ìrù ẹkùn. Ẹ wá wo àdúrà tán fún ọmọ Adéyẹmọ. Bàbá kan sọ wípé lẹ́nu ìgbà tí Sunday Igboho ti dé, pé kì í ṣe wọ́n ní tó ń bá ń bọ̀ ní sí Èkìtì sí Àkúrẹ́, òun máa ń gbé flight ni. Pé lẹ́nu ìgbà tí òórùn Sunday Igboho, òórùn ìrù ẹkùn tó ti wà káàkiri, pé òun lè gbé mọ́tò láti Ìbàdàn wá sí Èkìtì. Ó ní nígbà táwọn ń bọ̀, mọ́mì sọ wípé dádì pòun wá sọ wípé ọkọ ìyá wọn ti wà ń gbòòrò. Pé dádì wá sọ pé ta lọkọ ìyá wọn, pé ṣé ò rí kìnìún tí ń bú ramúramù ni ọkọ ìyá wọn ń bẹ ń gbòòrò.
bàbá dádì nígbà tán dé junction Ilé Ifẹ̀ pé mọ́mì wá sọ wípé dádì ọ̀rọ̀ tẹ́ ń sọ máa ń dùn pé o tí ì rí kankan pé tó o bá gbọ́ gbù lẹ́gbẹ̀ẹ́ títì bí táyà mọ́tò ló fọ́ títí wọ́n fi wọnú Èkìtì tí wọ́n fi dé ìta Ìwárájà from Ìwárájà to Ẹ̀fọ̀n to Èrìò to Arámọ̀kọ́ to Ìgèdè to Ìyìn kẹ́kẹ́ kan ò gbìn. Not only that, all over Yorùbá land now lẹ́tí rí pé ìdún mọ̀húrú mọ́ àwọn ènìyàn ó dínkù torí pé ọkọ ìyá wọn ń bẹ níta wọ́n gbóòórùn Sunday Igboho lẹ́yìn kan wá sọ wípé kò kàwé we will not allow illiterates to lead us we will not allow assuming àwọn tí ò jẹ́ kárí gbogbo eré tẹ̀tí sálátọ́jọ́ yìí àwọn tí ò jẹ́ kó bọ́ sí nìyẹn gbogbo kẹ́nikẹ́ni tó bá ti ní ìfọ̀kànbalẹ̀ kò ní ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ayé wọn gan ò ní ìfọ̀kànbalẹ̀ Yorùbá wípé àtìkiri ní pẹran jẹ ọfọkọ ọ̀tá Yorùbá ọ̀tá èmi àti ẹ̀yin ọ̀tá ọmọ Adéyẹmọ wọn ní nísìmí àtìkiri ní Yorùbá ní pẹran jẹ àbí bẹ́ẹ̀ kọ́ mo tún kí yín pé kú déédéé wòyí mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè mo kí yín lórúkọ olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá mo kí yín o bá ń tàn yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ má jẹ́ àtànra wa mo dárúkọ àwọn bàbá kan lẹ́nu bí ọjọ́ mẹ́ta sẹ́yìn oríṣiríṣi ìpè this boy bẹ̀rù ẹ̀mí ẹ̀ bàbá Èkìtì wà kíábù mo wá sọ fún wọn wípé ìgbà náà ń pa wọn yìí pàwó ẹlòmíà ní bàbá Èkìtì jọ má má dárín o àjọmọ́ra wa ni tàbá ti rí ká máa tú àṣírí wọn mo ní èyí tí ìran Yorùbá jẹ ìyà lórí ilẹ̀ bàbá wa ó tó gẹ́ ọlọ̀tẹ̀ ni wọ́n ọlọ̀tẹ̀ àwọn kan tẹ̀ ń sọ pé bàbá Adéṣọ̀kan ló tẹ̀ ní wọn àwọn wá mi bọ̀ lẹ́kìtì adóláwà àwa ò sí ní London adóláwà adó Èkìtì láwà láti ń jẹyàn kókó adó Èkìtì láwà láti ń jẹ Èkìtì ń jẹ̀bà púpọ̀ ọbẹ̀ rọ́rọ́ wọ̀ pẹ̀lú ilá aláṣepọ̀ ní nísìmí ẹ̀yin tẹ̀ ń ṣe nínú dídùn sí wàhálà tí ìran Yorùbá tó ń kojú ní nísìmí ẹ̀yin tí ẹ ń ṣe ọ̀tẹ̀ sí ojúlówó ọmọ tí Ọlọ́run ọba mi gbé dìde pé dìde mo fẹ́ lù ẹ́ fún ìtura ilẹ̀ Yorùbá tẹ̀ tún ṣọ̀tẹ̀ ọ̀tẹ̀ yẹn máa pa yín ní nísìmí pé bàbá Akíntóyè ti dàgbà báwo ni bàbá Akíntóyè ṣe wá máa fi Sunday Igboho jẹ ṣe second àwọn kan sọ wípé wá ẹ káòdé ẹ mọ̀lá nígbà wo ni káòdé ẹ mọ̀lá dé gbogbo yín àṣírí yín ni máa tú síta ẹ̀yin tẹ̀ ń fẹ́ atẹ́gùn sí Yorùbá lọ́wọ́ ọ̀sán tó jẹ́ pé ọwọ́ òru ẹ̀ ń gé Yorùbá jẹ ni ayé yín ò ní tòrò ẹ̀yin àgbàyà òṣì wọ́n bá bàbá Akíntóyè ṣe mítì márùn mọ́ bàbá dẹ̀rẹ̀ inú kan ni bàbá ń lò tí lágbájá bá lọ forí kómi wálé bàbá náà máa fèsì táwọn máa képe tí bàbá ní ẹ fi wọ́n lẹ̀ ọmọ mi náà ni wọ́n. náà lọ forí képe wálé. Sunday Igboho cannot be our leader. Kò kàwé náà, illiterate. Yorùbá ti lajú ju kí illiterate wa became our leader. Wọ́n á bá bàbá ṣe mẹ́tẹ̀ lọ́wọ́ ọ̀sán. Tó bá dọwọ́ alẹ́ ọjọ́ kejì, wọ́n á padà lọ sọ́dọ̀ Gani. Wọ́n á lọ tú àṣírí yẹn fún Gani. That is why Gani see himself
as a field marshal of Yoruba land ogun ló máa pa gbogbo yín gbogbo àṣírí yín làwa máa tú kọ́ ọmọ Yorùbá lè mọ irú èèyàn tẹ́ jẹ́ pé ọ̀tá ni yín ọ̀dàlẹ̀ ni yín ṣé Sunday Igboho bá yé jà ni nígbà tí bàbá ní Sunday Igboho ní bàbá kílẹ̀ sọ ó ní Sunday Igboho will be my second Sunday Igboho ní rárá sà ẹ̀yin ẹlòmíì ẹ jẹ́ kí n mú ministry department yẹ dọ́wọ́ ẹ̀yin ẹ ṣáà máa lùlù yẹ káwa máa bá kẹ máa kólù síta káwa máa bá yín fi àlùjò pàdé ẹ̀ lọ́nà lọ́mọlọ́mọ ní òun ò bá wọn sí ní admin Sunday Igboho sọ fún yín pé òun fẹ́ di president òun lóun fẹ́ di governor wọ́n dìtẹ̀ mọ́mọ́ lọ́mọ. Never sọ fún mi pé the reason that there must be worship Sunday Igboho as irúnmọlẹ̀ bó ni ìyá gẹ́gẹ́ yẹn ṣe sọ yìí bó ọ̀hún wọ́n pa bẹ́ẹ̀ tẹ́rù pé olóore Yorùbá ni wọ́n tó jẹ́ pé ìka Yorùbá ni wọ́n oníkálukú wọn bàbá Akíntóyè wípé ọmọ yìí wípé torí ẹ má pa ìran mi ní Sunday Igboho fi jáde síta ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́lẹ̀ tí ń ṣe Yorùbá nation ẹ ti ń jà fún freedom Yorùbá ti pẹ́ ìgbà tẹ́ ń ṣe àwọn mélòó ló bá yín dá sí but when Sunday Igboho tó wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn authentic original ojúlówó ọmọ Yorùbá wọ́n darapọ̀ pé kìí ṣe pé ebi ń pa ọmọkùnrin ni Sunday Igboho bá wẹ̀yìn èrò àwa máa lọ yáyáyáyáyáyáyáyá àṣé inú ń bí wọn. bàbá kan wá láti Amẹ́ríkà mi ò ní yé sọ́rú dárúkọ bàbá yẹn General Raji bàbá tó máa jèrè ọmọ ẹ̀ bàbá yẹn sọ wípé I will work under Sunday Igboho ó ní tí Sunday Igboho bá súfèé àwọn ọ̀dọ́ máa tẹ̀lé lẹ́yìn àṣẹ òun bí wọ́n nú làwọn náà bá lọ ń dá ẹgbẹ́ lẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ti rí bàbá gẹ́gẹ́ ojú ẹ sá fún tẹ́ bá ní ta ló sọ bẹ́ẹ̀ ní bàbá Èkìtì mo gbé picture kan bọ̀ ọ̀tá yín ni is among of those people àwọn chameleon ṣekúṣẹyẹ kó ṣe tó dá lẹ́nìí kó fọjọ́ kan wà tó dá kó fọ́ dídí ọ̀sẹ̀ méje oṣù kan kó fi dá nǹkan rú ẹ sá fún wọn ẹni tí ò gbébọn rí tó lóun olórí ogun tó fi ra ẹ̀jẹ̀ field marshal ilẹ̀ Yorùbá ni mo ti rí o ẹni tí ò kọ́ṣẹ́ tílọ̀ tó lọ ń gbaṣọ tó mú sísọ́ọ̀sì tó ló ń fẹ́ gé aṣọ ó ti gbàgbé pé àwa kan wà tọ́jú pé University of Ìlọrin lálọ kó fi aṣọ gígé lẹ̀ fún àti ríran àwọn tí pera wọn ní àrólé Babalọ́lá wọ́n máa ń dá ọmọ ogun lẹ̀ torí Sunday Igboho pé tí Sunday Igboho bá fẹ́ yan olóyè tó bá fẹ́ yan tó máa sẹ́kọ̀ndì ẹ̀ ó yẹ kó pe àwọn sí ẹ̀yin ikọ̀ àti ìríjú tẹ́ wà nílé Sunday Igboho tí bàbá gẹ́gẹ́ ojú bá kan géètì tẹ́ bá ṣí fún ẹ̀dálẹ̀ Yorùbá ìkọ̀kọ́ ni mọ̀ọ́mọ̀ morúkọ wọ síta ẹ̀dálẹ̀ Yorùbá o you see bàbá gẹ́gẹ́ ojú is not among of us ìyá ìpín títí wọn mo sọ ní ìjẹta mo ló fẹ́ da Èkìtì ó ní ìlú ẹkùn tí Sunday Igboho dá kò lè pa ẹgbẹ́ títí ń rú ẹgbọ́n tí Sunday Igboho ló fẹ́ pẹ́gbẹ́rún ni ó wá lọ sọ fáwọn kan pé aṣọ ti tòun ní kọ́ra o ẹ má lọ́jọ́ ìlú ẹkùn o mi mọ̀ bí ìlú ẹkùn ṣe wá ní ọ̀tá lọ́wọ́ gbogbo wọn ẹ̀yin rẹ̀ ẹ̀ lè jáde síta wọ́n máa ní èèlé ní ẹ̀ ṣàwọ́gbó ni ẹ̀ lè jáde síta. ilẹ̀ Yorùbá ni mo ti rí Òjó tó lọ ń dá tó lọ kẹgbẹ́ ọmọ ogun jọ ngbà tí mo sọ àwọn tó pera wọn ní ìjà ẹkùn jọ̀hún àná wọ́n ní bàbá Èkìtì ti burú jù àwọn kan pè mí pé bàbá Èkìtì ti burú jù mo ní àwọn àgbà Yorùbá jọ̀hún àná náà ní ìka tó bá tọ́ símú la fi ń romú. It is possible for somebody to be in South Africa kó máa dánmọ ogun lẹ̀ ń bíbà yìí ó máa mẹ́hẹ̀
wọ́n ní mò ń sàsọjù àwọn wádà lẹ́ni òó ṣùkùṣùkù dá wáyé. Why are we deceiving ourselves nígbà tá a rí ojú tán tá à ń wá ìrojú kiri? Aago 10 ti kọjá, mo lè rìn náà láti Ekiti mbíwá yìí kí n gbé mọ́tò mi sì kí n máa lọ sóńdó, kò sí nǹkan kan tó máa dá mi dúró. Torí pé òórùn Sunday Igboho òórùn káàkiri. Òórùn Sunday Igboho òórùn káàkiri. Àwọn ará bíbá ẹ mọ̀ pé ọmọkùnrin yìí ó ti dẹ tíráàpù lẹ́ẹ̀dẹ̀ wọ́n. Ẹni tó sọ wípé òun ò fẹ́ rí ẹnìkankan kó yọ ìran Yorùbá lẹ́nu tó tún sọ tó tún fọwọ́ gbàyà sí. Làwọn tí ò lè takútú, they see Sunday Igboho as their enemy. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ipò náà ń jà fún wọn lóore kankan tó fẹ́ ṣe fún ìran Yorùbá. Kátà sọ pé àwọn náà wà bẹ́ẹ̀ kán máa take a decision. Ẹ bá wa dá sí. Ẹjẹ́ àjọ máa ṣe lọ. Ẹjẹ́ àjọ máa oríṣiríṣi ètò. Ọ̀tọ̀ níṣẹ́ tí bàbá Akíntóyè máa rán wọn. Ọ̀tọ̀ níṣẹ́ tí wọ́n máa jẹ́ fọ́mọ Yorùbá. Àwọn nu Ọlọ́run. Àwọn nu Ọlọ́run. Tàkúté Olódùmarè dẹ̀ máa mú wọn láìpẹ́. Àwọn ọ̀tá, I told you. Mo ní Sunday Igboho kọ́lẹ̀ ń tọ̀tá ẹ̀ kọ́lẹ̀ ń dìtẹ̀ ìran Yorùbá lẹ̀ ń dìtẹ̀ tó bá tú àkókò àṣírí yín ọmọ tú. Tó bá dẹ̀ la máa ṣe program kan máa pẹ́ ọmọkùnrin kan wálé. Ẹni tí ò dáa ní ìlú tá a ti bí tó wá lọ sí local government míì tún dá local government bẹ̀yẹrú. Kí lorúkọ ìlú àwọn ará bíbá yìí? Is from Ilogbo. Bàbá Gẹ́gẹ́ Ojú is from Ilogbo, Ekiti. Kò lórúkọ rere mbẹ̀. A lọ bẹ̀ pé kíní kẹ̀lúkà iṣẹ́ ọmọ Bàbá Gẹ́gẹ́ Ojú wọ́n ní tàbá tún dárúkọ yà wọ́n máa nà wá sáré ni. Ó dẹ̀ ń da local government èèyàn kan rú. Ó gbéra from there ó lọ sí ìlú Péjú, Ọ̀yẹ́ local government. Pé ẹ má ṣe ìrù ẹ̀kọ́, I pity those people. Ẹ wà ní bèbè Kwara. Ẹ wá jẹ́ kí ẹni tó jókòó sí Kwara ó fẹ́ máa da Èkìtì rú and you allow it. Sunday Igboho òpin sí meeting. Ẹ má gbà o. Kò lè fi ẹgbẹ́ títí ẹ̀ kó fi da ẹgbẹ́ títí wọn rú. Bí ìjọba ṣe rẹ́gísítà ìrù ẹkùn náà ṣe rẹ́gísítà àtàrí àjànàkú ni ẹkùn mẹ́ran. Àwọn bàbá tó ránṣọ síbẹ̀ gbogbo majority of them ti kákò tán torí owó iná ni at that age. Ẹ̀yin oníyẹ̀yẹ́ kìkìdá ìgbéraga tó máa gbé yín ṣẹlẹ̀. Igboho ló máa rẹ̀yìn yín o. Ẹ̀ẹ́dẹ̀ lè paná ìrù ẹkùn torí iná tọ́lọ́run ọba mi dání. Ẹ gbọ́ pé Ọlọ́run ọba mi dáná kan rí ó kú rí. Ilé tọ́lọ́run ọba mi bá kọ́ ni kì í wò. Ìlú tọ́lọ́run ọba mi bá tẹ̀dó kì í tú. So ìrù ẹkùn iná tọ́lọ́run ọba mi dání. Ìrù ẹkùn iná tọ́lọ́run ọba mi dání. Ẹ lè pa á. Àwọn kan ṣe mítìlẹ̀ ni wọ́n pè mí wọ́n gbé sí fídíò ẹ̀rù Ọlọ́run tún bà mí. Man, as I see them, majority of them ò rí Sunday Igboho sí. Wọ́n kàn wọ́n ti lè máa rí picture Sunday Igboho lórí social media àbí nínú television. Bí wọ́n ṣe wá ká pariwo Igboho ṣá, ìrù ẹkùn, Igboho ṣá. Ta ló mọ̀ yín? Sunday Igboho kọ́ ló ń kéde ara ẹ̀. Ọlọ́run ọba mi ló ń kéde Sunday Igboho. Torí Sunday Igboho submit himself to the work of God. Nobody submit himself to the work of God that God disappoint. So God will never disappoint Sunday Igboho.
America English yẹn ti tó ń bọ̀ díẹ̀ díẹ̀. He want to clown me, but tonight I won't allow him to clown me. Sunday Igboho kọ́ ló ń polongo ara ẹ̀. Ọlọ́run ọba mi ló ń jáde títí tó ń polongo ara ẹ̀. Tẹ́lẹ̀ bá ti wá gbé bàbá Èkìtì ẹjọ́ Ìgbò àwọn tí à ń bẹ̀ lánàá lókù tó wá ń bẹ̀ lẹ́ni pé èmi náà fẹ́ ṣe mo fẹ́ jọ ìrù ẹkùn ilẹ̀ yóò gbẹ́jọ́ bàjẹ́. Àwọn tó ń fún wa ní pírọ́blẹ̀mù gan majority kó má dàbí pé bàbá Èkìtì ń yéèlì Sunday Igboho ní bàbá Èkìtì ń pè ó ń sọ àsọdùn ní ẹ jáde sí Igboho. Ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ Sunday Igboho ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́. Òórùn ẹ ti ń lé wọn pa. Ọ̀rọ̀ Sunday Igboho dàbí ìgbà tí ènìyàn bá fìlìtì ilé ni bóun fẹ́ pẹ̀fọn. Tí wọ́n gbóòórùn ẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n kú dànù. Òórùn ẹ̀ lásán. Òórùn Sunday Igboho náà yìí ń gbọ́. Wọ́n àti ìrì Sunday Igboho face to face. Wọ́n ti ya dànù. The majority ìlú tó ti lé wọn ní Kwara mo ní wọ́n ti ń dúpẹ́ fọ́lọ́run. Ọmọbìnrin tó sunkún gbà yẹn lọ́run ṣé ìjẹta ló ń pè mí tó ń sọ̀rọ̀ ẹ̀yà pé bàbá Èkìtì ẹsẹ̀ Sunday Igboho mà dáa ní Ìgbómìnà ẹsẹ̀ Sunday Igboho mà dáa ní Èkìtì local government ẹsẹ̀ Sunday Igboho mà dáa ní Ìbọ̀lọ́ kí Sunday Igboho kó a lè máa wá bá òun ní ẹ̀ẹ̀mejì lóṣooṣù ṣé wọ́n lè sọ bẹ́ẹ̀ fẹ́ yín ẹgbẹ́ jẹ́ forí. God can die you as a support striker. Ntí mò ń sọ ni pé Ọlọ́run lè dá ẹ gẹ́gẹ́ bí support striker. Ìyẹn ò ní ká má dá ẹ mọ̀. You are not a striker. God can die you as a defender. Ọlọ́run lè dá ẹ gẹ́gẹ́ bí alátìlẹ́yìn. Tó bá ti sọ wípé o fẹ́ gbíwájú wà á kábùkù. Àbùkù lẹ́ẹ̀kan yìí. Ẹgbẹ́ tẹ̀ ẹ̀ dálẹ̀ lánàá. Tẹ́ ẹ̀ dálẹ̀ ń jẹta ẹ̀yin náà lọ rẹ́jísítà. Ọlọ́pàá ó kó ọ̀pọ̀lọpọ̀ nínú yín. Tẹ́ ẹ bá ti rí wọn ọ̀tá wa ni wọ́n ń ṣe ọ̀rẹ́ Yorùbá. Ìlú ọ̀tọ̀ náà ń lù lẹ́yìn bàbá Akíntóyè. They are the cause of the majority problem that we have in the struggle. Sunday Igboho kàwé. Bí Sunday Igboho bá kàwé ó lọ́gbọ́n jù yín lọ. Bá mètò of Yorùbá ní Sunday Igboho. Akéwèjẹ ilẹ̀ Yorùbá ní Sunday Igboho. And the majority of the Yorùbás wọ́n ti gbé sọ́tún wọ́n ti gbé sósì wọ́n ti gbé síwájú wọ́n ti gbé sẹ́yìn wọ́n rí wípé àwọ̀ Sunday Igboho ó ká ojú ìlú. Mo wá bí àkókò ìwọ̀n àrán mi o but mo rárá mi. Àwọn kábíyèsí wa lábẹ́ aláṣẹ the number one citizen of the Yoruba race Bàmí Ọ̀jájá Ògúnwùsì ẹni ìtàn Ọ̀jájá tó jáde ọlọ́tẹ̀ mọ́lẹ̀ gbáù. They want to hold a meeting on 21 of this month at Igboho, Ekiti. More than 100 of us. Ekiti Sunday Ọmọdéníyì Igboho will be there. And I want you to be there. I want you to be part of the history. I want you to be there. Bàbá wa ọwọ́ Ajérò ti sọ lánàá. Bàbá fẹ́ ṣe ìta Ìjérò. Orò ní bí ọdún Ìjẹ̀ṣu bàbá. They want to use that opportunity to gather all our kábíyèsí, discuss about the security of Iru Ekun and the security of all the Yoruba land. And they are invited their own son, Chief Sunday Igboho, there. And I want every one of us, ká lè fi wọn àwọn bàbá yẹn pé ń tẹ̀ ń ṣe inú wa dùn sí, we are at your back. Àìrí ara ẹ̀ pé oúnjẹ kan yẹn lọ́lọ́run ọba mi fi ń ṣe elevate ni. Lọ́lọ́run bàbá mi fi ń kárí ẹ̀ ọ́ọ̀pù tó ń ga sí ẹ̀ ọ́ọ̀pù. Òyìnbó àwa overgraduate kárí ẹ̀ ọ́ọ̀pù. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ríra yín
àwa ti ń ṣe tipẹ́ láti gbà ayé ọba Síjú Adé làwa ti wà ń ta ẹ̀yin ẹlẹ́nu mẹ́fà ìgbéraga pọ̀ Ọlọ́run wa rẹ̀ yín lẹ̀ kárí yín down ọmọ Adéyẹmọ ò rí ti yín rò kò rí ti yín rò mo ní orin kọ̀lítì kan ni ó ní ẹyẹ kà á ṣe o ẹyẹ kà á ṣe o ìkà àpò níkà tó bá yá ẹyẹ kà á ṣe ẹyẹ kà á ṣe ìkà àpò níkà tó bá yá ìkà yẹn lóde yìí tó ti ń pa yín torí pé ẹ ò fẹ́ ìsinmi fún ìran Yorùbá I don't know pé irú àkókò yìí ló yẹ kẹ́ máa jà du ipò I don't know irú àkókò yìí ló yẹ kẹ́ máa sọ pé ó ṣe wá jẹ́ nǹkan tí Sunday Igboho bá ti sọ ní bàbá Akíntóyè máa ní kán tẹ̀lé ó ṣe wá jẹ́ nǹkan tí Sunday Igboho pélé máa sọ Sunday Igboho ní Sunday Igboho ní Sunday Igboho ní ṣé Sunday Igboho nìkan ló lágbára ní ṣé Sunday Igboho sọ pé òun lòun lágbára ní no ṣùgbọ́n bí ọdún 5 tí Sunday Igboho ò sí ńlé kẹ́kẹ́ parére má tí òyìn lẹ́nu ẹ jáde síta àárín yín ìró ìyàwó yín lẹ fi ń bora sun tẹ́ ẹ dàbò orí kọ́ mọ́ bàá mọ̀ pé wálé ọmọ Adéyẹmọ jáde síta yín náà wá ń tukutu ẹ̀yin ò ń yẹ̀yẹ́ fámìlì onígi òro ẹ̀yin oníyẹ̀yẹ́ alẹ́ àmọ̀dá alẹ́ gani a ní ẹ fi security lẹ̀ Sunday ewo bàbá ti ní bàbá àgbàlagbà 90 going to 93 or 94 years pé this struggle let us put it in a two part in two dimension ẹ̀yin tẹ́ wà ní administrative ẹ máa bá iṣẹ́ yín lọ ẹ máa consult àwọn tó yẹ kẹ́ consult pé bá ṣe máa ṣe nìyẹn tí ò ní la wàhálà nú àwọn tó wà ní security department let us yọ̀ǹda ni ò kìí ṣe unders o yọ̀ǹdas the security department tó ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kó máa organize iye when Sunday Igboho was not around he now pick one general killer bí tí ogun ti bẹ̀rẹ̀ nìyẹn láyé àlègbà kílà bàbá gẹ́gẹ́ ojú tiẹ̀ sọ pé nígbà tí Sunday Igboho máa yan kílà ó yẹ kẹ́pọ̀ sí mítì yẹn ni bẹ́ẹ̀ gbèdẹ̀rẹ̀ wọn láàrólé Babalọ́lá làwọn Babalọ́lá ò dẹ̀ da nǹkan rú nígbà tí bàbá yẹn wà lé ayé bàbá Babalọ́lá ò da nǹkan rú tẹ́nìyàn bá dẹ̀ máa jí àrólé èèyàn ẹni tó jí àrólé agbẹ́dọ̀ rí ipa ẹ̀ nínú ayé ẹ̀ bàbá Babalọ́lá ò da nǹkan rú ẹ̀yin wá ń da ẹ fẹ́ máa da Èkìtì rú ẹ dẹ̀ rò pé ìṣẹ̀dálẹ̀ Èkìtì á gbà fún yín ọmọ Èkìtì yín lóòótọ́ ilé Yorùbá ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde when the Irueko started mo kọ́kọ́ gbéra ó di Ìpotì mo lọ bá Olúpotì of Ìpotì land ọba Kọ́ládé Ọládipúpọ̀ pé bàbá ẹ̀yin àti Ìgbòho ti ń bọ̀ more than 20 years iṣẹ́ ti dé ọmọ aláṣẹ ilẹ̀ wọn ní kí n bàbá gbà tọkọ tẹsẹ̀ pé abólẹ̀ Yorùbá náà làwa ń wà abólẹ̀ Yorùbá náà làwa ń wà mo bẹ̀rẹ̀ ní Orísun ti tèmi nìyẹn ẹni kí bàbá gẹ́gẹ́ ojú máa bọ̀ lórísun títí wọn ní Ìlógbò wọn lè débẹ̀ ṣùgbọ́n wọ́n lè lọ sí local government ká máa dábẹ̀rú torí ìrù ẹkùn ẹ̀yọ́ tẹ̀ ẹ́ ṣe o ẹ̀yọ́ tẹ̀ ẹ́ ṣe o ọ̀tẹ̀ àpọ̀ lọ́tẹ̀ tó bá yá ẹ̀yọ́ tẹ̀ ẹ́ ṣe ẹ̀yọ́ tẹ̀ ẹ́ ṣe ọ̀tẹ̀ àpọ̀ lọ́tẹ̀ tó bá yá ọ̀tẹ̀ àpọ̀ lọ́tẹ̀ tó bá yá o ẹ̀yọ́ tẹ̀ ẹ́ ṣe. In situation Yoruba today gbogbo ọmọ Yorùbá láńlá wọn ò fẹ́ Gani pé Gani has disappointed them
àwọn gómìnà wa náà wọ́n ń bọ̀ ń bẹ̀ ojú Yorùbá ti là lè parọ́ tàn wá mọ́ so lèmi fi ń sọ wípé tẹ́nìyàn kan bá sọ tẹ́ ẹ bá rí nǹkan tó bá sọ wípé kì í ṣe gbogbo ohun tá a bá la máa sọ ó wà lára tó di ìyàjẹ́ wa tó jẹ́ ká wà ní ìkórìtà tá a wà yìí tẹ́ ẹ bá ti rí i pé eléyìí máa pa wá lára ó máa pa Yorùbá lára ẹ sọ síta ẹ̀mẹ́yẹ àwọn ọmọ Yorùbá tó wà lófàsì tó jẹ́ pé ó yẹ kán ti wálé ìbẹ̀rù bójó ni ilé bàbá ọmọ wa ń lé ọmọ síta ẹ wá ní ká má sọ̀rọ̀ we must spoke agbẹ́dọ̀ sọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ agbẹ́dọ̀ sọ̀rọ̀ Sunday Igboho kọ́ ló sọra ẹ̀ di ṣé ọ́rákù náà pé òòṣà pé ká wá fún wọn ní the reason that they must turn Sunday Igboho to the oracle tí gbogbo Yorùbá máa kẹ́pọ̀lẹ́ òun kọ́ ló sọra ẹ̀ bẹ́ẹ̀ Sunday Igboho pera ẹ̀ ní oracle even self Sunday Igboho pera ẹ̀ ní leader but the work tọmọkùnrin yẹn ń ṣe làwa fi ń wò pé leader lélẹ̀ Ọlọ́run rán eléyìí special made lélẹ̀ Ọlọ́run rán eléyìí wọ́n ní ẹ lọ ẹ wo ẹ̀rìn gbòòrò káàkiri òórùn Sunday Igboho ó ń lé Fúlàní àwọn ajínigbé ó ń lé wọn pa ó ń lé wọn sẹ́yìn àwọn kan abáwọn pàdé tábà ti kọjá Èkìtì dá wà ní Kwara wọ́n rí ìrù ẹkùn lára mọ́tò wọn dá wa dúró wọ́n ní adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ti mọ̀ pé Yorùbá wọn ò dánmọ́rán wọ́n ní àwọn ará bíbá yìí tó bá ti wá wọ́n máa ń kó wa ní màálù lọ ni wọ́n á dẹ̀ kó àwọn ọmọ wa wọ́n á pa àwọn owó láti fi ń gbà kì í ṣe gbogbo wa ní olè o kì í ṣe gbogbo wa là ń jí wọn gbé wọ́n ń bá wa náà fà á níbi àti pariwo ọlọ́pàá gan orí kankan ṣe sí ṣùgbọ́n ní ìgbà tí Sunday Igboho ti wá yìí àti ní ìfọkànbalẹ̀ I'm talking about àwọn ìgbómìnà ní Kwara State mo ní Ọlọ́run ló fún wa mo ṣe program kan ẹ̀yin kan wá jáde síta pé it is because it's Sunday Igboho you are one of the Sunday Igboho's followers mo ní Sunday Igboho is a special gift to the Yoruba race special gift di àpẹẹrẹ ẹ̀rí pé Sunday Igboho jẹ́ special gift ẹjọ́ ṣé ìjínigbé òdínkù ni ṣojú yín fọ́ ni kí ló dé tá a fi ẹ̀jẹ̀ mọ̀ dàrú tá a fi jíǹkì yín kí ló dé tá a ń pè yín ló lè tẹ̀ ń gbọ́mọ ẹran jó kí ló dé tẹ́ ẹ rí òdodo láti sọ tó di ìṣòro mọ́ yín lára kí ló dé tẹ́ jẹ́ pé ìdí ọ̀tẹ̀ láti máa ń bá yín kí ló dé tẹ́ yìn ò sí ní ibi kan re kí ló dé tó fi jẹ́ pé ipò ẹ̀mí ọmọ Yorùbá ń bọ́ lọ́wọ́ àwọn agbésùmọ̀bí ipò lẹ́yìn lé ká lè sọ wípé ẹ̀yin ṣé láwọn tí mò ń dárúkọ yẹ sà máa ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò lè mọ̀ wọ́n tí wọ́n bá wà láwùjọ tó ní kálukú mú suggestion wá tá bá ti lè mú suggestion drop suggestion títí wọn táwọn èèyàn bá ti sọ pé no a lè ṣe bẹ́ẹ̀ yẹ ẹja ṣe báyìí tó bá jẹ́ pé tẹ ọ́dà sàìdì yẹn náà wá lọ mú ṣé ẹni tó mú suggestion wá yẹ ó ti dọ̀tá wọn ọ̀nà bí iṣẹ́ yìí ò ṣe ní wà òkè náà mọ̀ lé kiri èrè ìdí tí wọ́n fi ń gbógun ti ìlú ẹ̀kọ́ nìyẹn bọ̀tí ìwà ẹ̀yin gan ó burú ju ti Gani lọ àti morú eku tí Gani yà bọ̀tí tí yín burú ju ti Gani lọ jọmọ Yorùbá láàárọ̀ tó bá dọwọ́ ọ̀sán ẹ sọ̀rọ̀ ayé di nǹkan mímọ́ mọ́ Yorùbá lọ́wọ́ enough is enough táwa bá ti rí àwa ọmọ sọ tẹ́ ẹ bá ti rí wọn ẹ yàgò fún wọn o abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ ni wọ́n kò sí yàtọ̀ láàrin wọn wọ́n kàn fojú jo èèyàn ni wọ́n ń ṣe èèyàn ìkà ni wọ́n ẹ má gbàgbé o àìbímọ ní sọ ewúrẹ́ kó lọ sí sọ àgùntàn lọ́jẹ̀ o gbogbo ìwà tó ní kálukú wọn náà ń wù yẹ bí wọn bá fi jọ bàbá wọn wọn fi jọ ìyá wọn àwa ni ká má jẹ kán ṣe kí ni kán fi titi wọ bá titi wa jẹ
ni mo fi sọ pé tá a bá ti rí ẹni tó hùwà burúkú láàrin wa ẹjá tètè pariwo ẹ̀ síta. Tó bá jẹ́ èmi ni tẹ́ ẹ bá mi wí kọ̀kọ̀ tí mi ò gbọ́, ẹ pariwo pé bàbá Èkìtì ni o, bàbá Èkìtì. Òun náà ti ń gbógun tẹni tọ́lọ́run rán, Ọlọ́run ò dẹ̀ ní ṣe mí bẹ́ẹ̀. Torí tẹ́nìyàn bá ti ń gbógun ẹni tọ́lọ́run rán, bí ìgbà tẹ́nìyàn bá ń bọ́ lọ́run jà nìyẹn. Kò dẹ̀ sẹ́ni tó ń bá ẹlẹ́dàá ẹ̀ jà tí ń gbé e fún á parẹ́ lójijì. Bíbélì wípé ó ní àwọn kan wọ́n wà láyé ni o, ṣùgbọ́n wọ́n ti di òkú ni wọ́n nígbà tán wà láàyè. Ọlọ́run ní jẹ́ ká dòkú. Mo dẹ̀ máa ń kọ́ lórin fún yín, kò sí ìran àwọn tó da ilẹ̀ Yorùbá tí gbẹ̀yìn wọn dára. Kò sí àwọn tó da bàbá Awólọ́wọ̀ tí gbẹ̀yìn wọn dára. Àwọn tó da Abíọ́lá, bó tẹ̀tẹ̀ pa Abíọ́lá náà dáàyàn, ẹ̀fẹ̀ yẹn tó wá ké lórí àwọn kan, àwọn tó da Abíọ́lá náà tí gbẹ̀yìn wọn dára. Yorùbá nìyẹn, bí Ọlọ́run ṣe dá Yorùbá ni. Ṣùgbọ́n àwọn ọmọ pariwo káwọn èèyàn tètè lè máa mọ̀ yín. Kẹ́ ẹ má sọ pé wọ́n ń ṣiṣẹ́ o, àwọn wọ̀nyí, àwọn bàbá wa, àwọn mọ́mí wa, irọ́ ni wọ́n ń pa, ìkà ni wọ́n. They did nothing. Do ọ̀tẹ̀. Àfẹ́mí. Ẹni tí ò lè rìn láti Ọjọ́ta dé Maryland, òun náà fẹ́ di ọ̀gá jagunjagun. Ẹni tó ti kákò tí ò lè dúró 1 hour, òun náà fẹ́ di ọ̀tá jagunjagun. Wọ́n wá fi situation Yorùbá wọ́n fẹ́ máa fi kọ́rọ̀ jọ. Enough is enough. Tó bá jẹ́ pé Sunday Igboho fẹ́ fi situation Yorùbá kọ́rọ̀ jọ ni, àwa àárí fásitì sẹ́yìn díẹ̀. Ṣùgbọ́n àkùrọ̀ Sunday Igboho ti lómi. Àkùrọ̀ ẹ ti lómi kójò tó dé. Tẹ̀tẹ̀rẹ́gbẹ́ ẹ ti lómi lára kejì ó tó dé. Why are you do like this? Ṣé ká sọ wípé àgbàlagbà ń ṣe yín ni? Ọmọdé ni Yorùbá máa sọ wípé ó ń ṣe èèyàn. Ẹ kúrò ní dí ọ̀tẹ̀. Ẹ ti dàgbà ju ẹni tó ń ṣọ̀tẹ̀. Ṣé ló yẹ kí Sunday Igboho máa lọ kẹ́ máa fàdúrà ràn lọ́wọ́ bá àwọn kan? Ní ẹ má dẹgbẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ má dálẹ̀ ní dá ọ̀tẹ̀. Kí ló dé? Àwọn kan wá ní ṣe bá sọ pé àwọn èrò ẹ kò fẹ́ pa ẹgbẹ́ run ni? No! O lè dẹ ẹgbẹ́ lẹ̀, ṣùgbọ́n nígbà tá a dẹ ẹgbẹ́ lẹ̀ tó jẹ́ pé o lọ sí ìlú kan, ẹ wá lọ sọ pé àwọn èrò ẹ kò tó gba ẹni àyìn lọ́wọ́ yín yẹn, wọ́n tàn yín ni o. Ẹ má dá Sunday Igboho lóhùn o, ẹ má dá àwọn èrò ẹkùn lóhùn o. Èmi ni mo ti ń wá bíbá ẹ ti pẹ́ o. Èmi ni mo ti ń kó yín jọ ti pẹ́ o. Èmi ni mo wà bíbá ẹ ti pẹ́ o. Ẹ lọ bèrè lọ́wọ́ ẹni báyìí, ẹ lọ bèrè lọ́wọ́ ẹni báyìí o. Àwọn kan dẹ̀ wà náà, wọ́n wà l'Amẹ́ríkà, wọ́n ń sọ̀kò ìbànújẹ́ sílé. Wọ́n wà l'Amẹ́ríkà, wọ́n wà ní London, wọ́n wà ní Canada, wọ́n ń sọ̀kò ìbànújẹ́ lé. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi kan, bàbá Jẹ́gẹ́dẹ́, ikú ò ní pa yín fún mi bàbá. Bàbá ló yẹ ká máa pè ní àwíkoko lójú ọlọ́rọ̀, pẹ́tọ́ ọlọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe. Kí lọ́lọ́rọ̀ ó ṣe. Ṣé ẹ rí pé ayé ìjìnlẹ̀ ti bàjẹ́ kọjá rìpíà mi? Ayé ìjìnlẹ̀ ti bàjẹ́ kọjá rìpíàrà. Ẹ̀kbá kan máa bá mi béèrè pé 100 million tóun àtìyá ìdúpẹ́ onítìrí gbà lọ, kán wá ṣàkáǹtì ẹ̀fọ́ wọn tán gbà lọ́wọ́ wọn. Wọ́n ti sọ̀kò ìbànújẹ́ sílé ọlá ààbò mi. Wọ́n ti gbalé, mo ti rẹ́ni tó ti gbalé lọ́wọ́ ẹ̀ tó ń dìbò. Ìyá ẹ̀ sọ pé bá dáàdì ti wá mọ̀ ọ́n sí pé ó ti gbé létà fún wọn. Wọ́n ti gbalé lọ́wọ́ wọn. Ìyá ti fi ilé jó gẹ́lẹ̀tẹ́. Ilé ti dàrú. Ṣóṣó orú ìjìnlẹ̀ yẹlẹ̀ wa máa dá ló. Wọ́n ló ń ṣèpò fún Sunday Igboho. Ẹ wo, ẹ má gbàgbé mítì tí àwọn bàbá wa fẹ́ ṣe ní on 21 under the leadership of bàbá wa Ọ̀jájá Ògúnwùsì, olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá ní Ìjẹ̀rò Èkìtì. If you know you are a genuine ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, please be there. We need our security. We need to secure our land. Ọwọ́ wa náà gbọ́dọ̀ ti kú dà, mo máa ń sọ́nù ọ̀rọ̀ mi dáadáa.
àwa là ń pe Buhari ní ọmọ àlè kì í ṣe ọmọ àlè o. He used that 8 years láti empower àwọn èèyàn ẹ̀. Jonathan náà lò 6 years yẹ to empower àwọn èèyàn títí wọn. We must give Tinubu opportunity to use this time 8 years too to empower the Yoruba race. So tí wọ́n bá gbéjà wá á lè gbéjà pàdé wọn. But lọ́wọ́ tá a wà yìí tí wọ́n bá gbéjà wá kí la fẹ́ fi kojú wọn. So tí àwọn Haúsá bá lè jèrè Buhari, tí àwọn Niger Delta bá lè jèrè Jonathan, ọmọ Yorùbá ẹja wa náà jèrè Tinubu. Ọgbọ́n yẹn làwọn bàbá wa ń dá o. Ẹ jẹ́ ká wa náà jèrè Tinubu. I'm not a politician o, mi ò campaign for anybody o. Ṣùgbọ́n mo wí eléyìí, we must use our power to support Tinubu. Láì jẹ́ bẹ́ẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè kò gbọdọ̀ jálé wa lórí. Ẹ jẹ́ ká wa náà jèrè Tinubu. Ẹ jẹ́ kí a fún Tinubu náà lórí ọ̀fẹ́ láti ró ìran Yorùbá lágbára. Ló bá tán. Tó bá ní háì àwa náà lè ṣe háì mọ́ wọn. Ẹnu wa lè gbà pé we don't want this, we don't want it. Ẹni tí ò lè pààyàn tó lóun fẹ́ pa ìgalà. Mo sọ níbi kan lénìí, mo máa fi mí rẹ́rìn. Mo ní tí Sunday Igboho bá fi ẹpọ̀n dí ìsà ejò pínpínpín. Èmi náà dẹ̀ ń fi ẹpọ̀n dí ìsà òkété pínpínpín. Àjọbí dì kan náà ni, òun fi ẹpọ̀n dí ìsà ejò. Èmi fi ẹpọ̀n ti tèmi dí ìsà òkété. Ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ nǹkan kan tẹ́ ń pera yín ní mẹ́wàá. Àbùkù lẹ máa kàn nílẹ̀ Yorùbá. Torí àwọn bàbá wa ẹjọ́ àná sọ wípé iná èsìsì kì í jóyàn lẹ́ẹ̀mejì. Ìwà tí Dúpẹ́ Onítìrí wù, òun allow you to repeat it again. Ẹ ṣé gan. Ẹ má bínú sí mi o. Gbogbo ẹ̀yin tí ẹ ń send program Ìjìnlẹ̀. I don't have anything to say to Ìjìnlẹ̀. Ọwọ́ ò tí ì tẹ̀kù dà. Òórùn Sunday Igboho náà gbọ́. Ẹ wá rí bọ́n ṣe bìyà sẹ́yìn. Àbọ̀ ọ̀rọ̀. Ẹ̀yin àgbà ní à ń sọ fọ́mọlúàbí. Tó bá dínú ẹ̀, ó máa ń di odidi ọ̀rọ̀. Tàbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú ẹ̀, àbọ̀ náà ló ń dà o. Eléyìí tó bá ti ní ọ̀rọ̀ ọmọ ọlọ́gbọ́n nínú tẹ́lẹ̀ lálẹ́ ló parapọ̀ ó dúdú dídí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wá lu ọ̀rọ̀ yẹ, ká gbé kalẹ̀, ká fọ́ sí wẹ́wẹ́, ká wá tutù. Ṣé bàbá Èkìtì ń campaign ni àbí torí ọjọ́ ọ̀la wa? Nígbà tí Fúlàní bá kó AK-47 dání, tán ní èèwọ̀ ní fún ìran Yorùbá láti kó AK-47 to defend themselves. Táwọn ọmọ Niger Delta àwọn àṣàrídòkúnbọ̀ bá ń lọ AK-47 ní àwọn ọmọ ẹ̀ máa kó dání tí ò sọlọ́pàá tó lè arrest wọn. Ṣùgbọ́n tó bá dé di Yorùbá ni wọ́n á máa béèrè pé who authorized you to carry that arm? Ó ti yẹ kó yé yín nígbà tẹ̀ ń ṣọmọ ọwọ́. So we must do gidigba. And I bet it to you, irú ẹkùn is for Yoruba race, belong to all of us. Ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá Èkìtì wọ́n gbalẹ̀ mi, bàbá Èkìtì wọ́n ṣe mi ń bá yàn gbalẹ̀ padà o. I know nothing about that. Ẹjọ́ ti rí Ọlọ́run. Lóòótọ́ I'm a member of Ìrù Ẹkùn. Iṣẹ́ Ìrù Ẹkùn dẹ̀ rí to flush enemy out of the Yoruba land. To flush bandit out of the Yoruba land. Èmi ò gba kọ́ńtrátì ká máa lọ bá yàn máa halẹ̀ lórí ilẹ̀ yẹn o. Ẹjọ́ ẹ má pè mí sí mẹ́jọ. Ọ̀gá mi Ìgbòho ò gbọ́dọ̀ gbọ́. Ṣé gbọ́ mi? Wọ́n ní ṣe bí o ti mọ ẹlẹ́wàá ṣàpàn. I always told you I'm not a blogger, a freedom fighter. I'm here to say the truth. Ntí tí n bá ti gbọ́, màá wá sọ fún yín. Àwọn tó yẹ ká fúnra sí, màá wá sọ fún yín. Àwọn tó yẹ ká lù lọ́gọ ẹnu,
pé yínníyínní kẹ́ni ó ṣe mí màá wá sọ fún yín ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ìgbòho ló máa rẹ́yìn gbogbo yín tèrè mọ̀nà jákàtó ọmọ Adéyẹmọ ló máa rẹ́yìn gbogbo yín o tèrè mọ̀nà jákàtó. Tèrè 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 o tèrè mọ̀nà jákàtó gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá o tèrè mọ̀nà jákàtó. Àwa la máa rẹ́yìn yín tèrè mọ̀nà jákàtó gbogbo ẹ̀yin tẹ́ ń finú méjì ń bá ọmọ Adéyẹmọ lò ó tèrè mọ̀nà jákàtó. Ọmọ Adéyẹmọ ló máa rẹ́yìn yín tèrè mọ̀nà jákàtó òun ló máa gbẹ̀yìn gbogbo yín o tèrè mọ̀nà jákàtó. Ẹ kú ìsinmi ìní àwọn kan sì wà nínú ìsinmi ẹlẹ́nì lọ́wọ́lọ́wọ́ á dára fún yín ojú òní tì yín. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.